mo kí ẹ̀yin èèyàn mi níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa o. Àánú Ọlọ́run ò ní fi yín lẹ̀ o. Àmọ́ tó dé o. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń subscribe sórí ìkànnì ti Jugba Master Channel, ìdààmú ayé kò tún ní jẹ́ tiyín o. Ọwọ́ tẹ́ fi subscribe yẹn ẹ̀ ní fi gbọ́mọ sí lágbára lọ́wọ́ Olódùmarè. Kí ni tá a tún wá fún lọ́sàn-án òní, lálẹ́ òní, lóòrọ̀ òní, lóru òní? Ó wà lọ́wọ́ ibi tí ẹ bá wà tẹ́ bá ti ń wò wá. Ṣé ẹ mọ̀ pé ọmọkùnrin olórin nì Alọ́ba tó dolóògbé bíi ọdún mẹ́ta sẹ́yìn, ìyẹn Mohbad, ọ̀rọ̀ rẹ̀ ló ń jà rìnrìn káàkiri lórí afẹ́fẹ́ ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ti ń bu omi tọ̀dọ̀ tí ẹ mú ń bẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run, gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń tẹ̀lé wa ẹ̀ ní sìnkú ọmọ o, lágbára lọ́wọ́ Olódùmarè. Ṣé rí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ tí Very Dark Man, ajàfẹ́tọ̀ ọmọnìyàn yẹn tó ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí, tó bá wá padà já sí òótọ́, ẹ dákun, ìbéèrè tiwa nìyí o. Ṣé Ìyábọ̀ Òjó ṣé kò ní padà rugi oyin? Lóòótọ́ àwọn ayé fẹ́ràn Ìyábọ̀ Òjó gan-an ni o, pàápàá jùlọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ṣègbéyàwó fún ọmọ rẹ̀ tí ń jẹ́ Priscilla. Ẹ má wàá gbàgbé, ṣé bí wọ́n ṣe wá ń dárúkọ Ìyábọ̀ Òjó sí àwọn nǹkan oríṣiríṣi tí wọ́n sì ń fi fídíò àwọn ìgbésẹ̀ rẹ̀ yìí hàn, ẹ má gbàgbé ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Ẹ mọ̀ wípé wọ́n dárúkọ ẹ̀ sí. Ká wá gbàgbé ìyẹn náà, eléyìí tó wá jẹ́ ti Mohbad. Àwọn ayé ti wá ń béèrè wípé ṣé Ìyábọ̀ Òjó nìkan ni? Kí ló dé tí ò mọ ní sùúrù? Láìpẹ́ ni màmá wa Ẹsábọ̀dù náà sọ̀rọ̀ bí wọ́n ṣe fẹ́ràn Ìyábọ̀ Òjó tó. Àwọn náà kó ojú ọ̀rọ̀ sí àwọn oríṣiríṣi tí wọ́n ń gbọ́ àti ìgbésẹ̀ tí Ìyábọ̀ Òjó tó ń gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kódà ó dùn màmá ìgan débi pé ṣé Ìyábọ̀ Òjó ò fẹ́ máa gbọ́rọ̀ nẹ̀. Wọ́n ní kí ló dé gan? Eléyìí táwa ń sọ yìí, ìtaari là ń sọ o, èrò tiwa la fẹ́ sọ nípa ẹ̀. Ṣé rọ́rọ̀ VDM, ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bú wa, ẹ láǹfààní láti bú wa o. Oníkálukú ló lẹ́tọ̀ọ́ sí èrò ọkàn ẹ̀, ààyè sì wà. Ẹ fi sórí comment section tiwa, ẹ bú wa, ẹ lá wa, ẹ lù wá, ẹ mú wa, ẹ gbó wa, tó bá ti wù yín ní kẹ́ ẹ ṣe. Ṣùgbọ́n ẹ gbọ́ dáadáa, òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni o. VDM, Very Dark Man, tá a bá ní parọ́, ó ń jà fẹ́tọ̀ ọmọnìyàn, ó ń ran àwọn ènìyàn lọ́wọ́, ó sì ti gbìyànjú, ayé sì ti mọ̀ ọ́n dáadáa. Báyé tí wàá mọ VDM tó yìí, àwọn èèyàn ń béèrè pé ṣó gbọ́dọ̀ gbé nǹkan tí kì í ṣe òótọ́ dání? Wọ́n ní ṣó gbọ́dọ̀ jáde láti ba èèyàn lórúkọ jẹ́ tá à ń pè ní blackmailing? Ṣé tí ò bá sí ẹ̀rí tó tọ́ lọ́wọ́ ẹ̀, ó gbọ́dọ̀ jáde kó máa sọ wípé WhatsApp gúrùpù eléyìí àwọn nǹkan báyìí ni wọ́n ṣe ń bẹ̀, tí ò bá rí dájú tó sì ń fi hàn, ẹjọ́ ń bo ló ti ráwọn ẹ̀rí tó ń fi hàn yìí? Ìbéèrè àwọn ènìyàn yẹn nìyẹn o. Àwọn kan sọ pé VDM, Very Dark Man, ó ń lára Ìyábọ̀ ni. Àwọn kan tó wá gbà pé Ìyábọ̀ Òjó náà, òun náà lo ipò ẹ̀ láti da ẹjọ́ ikú tó pa Mohbad rú. Ṣé lóòótọ́ ni? Ìbéèrè tá à ń béèrè yìí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa ọjọ́ máa dáhùn rẹ̀ o, torí pé kò sẹ́ni tó gbàdúrà kíkú gbóná pa ọmọ òun. Ṣùgbọ́n ẹ má gbà pé wọ́n ti fi oríṣiríṣi ẹ̀sùn kan ìyá Mohbad àti bàbá Mohbad nínú ọ̀rọ̀ yìí. Gbogbo wa náà láwàá padà jọ rí o. Èyí tí VDM ń gbé dání yìí, ọ̀pọ̀ èèyàn ló yìn o fakọ̀ṣẹ́ tó ń ṣe. Ẹ jọ̀ọ́, ṣé VDM ṣàkọsẹ́ ló ń ṣe ni àbò ń ṣe tarẹ̀, àbò ń ṣètì lára Ìyábọ̀ Òjó nítorí ipò tí Ìyábọ̀ Òjó wà àti àwọn ìnáwó tí Ìyábọ̀ Òjó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Ṣé ẹ̀ṣẹ̀ ni bí VDM bá sọ pé àṣírí tú sí ń lọ́wọ́ o, ṣẹ̀ṣẹ̀ ní láti sọ síta? Lóòótọ́, tá a bá ní freedom of speech wà, àwọn èèyàn náà ní ẹ̀tọ́ sí ara wọn, tá a gbọ́dọ̀ tẹ ẹ̀tọ́ wọn lójúmọ́lẹ̀. Bí ò bá sì sí ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣẹ́. Lára irọ́ púpọ̀ táwọn ènìyàn ń pa lórí ìkànnì ayélujára, bíi kí wọ́n máa sọ pé àṣírí ikú tó pa Mohbad ti tú o, wọ́n ní lágbájá ló pa Mohbad o, tọ́pọ̀lọpọ̀ sì fi ń káàṣì owó sápò ààrẹ. Ẹ gbọ́, bí a bá wá ní tí ẹ̀ṣẹ̀ ò bá sí kì í déédéé ṣẹ́.
ìyẹn ni pé lára irọ́ púpọ̀ òótọ́ díẹ̀ máa ń wà ńbẹ̀. Òótọ́ díẹ̀ máa ń wà ńbẹ̀, ṣé ká mọ̀ tanra wa jẹ, torí wípé ibi tí wọ́n ti gbérọ́ kalẹ̀ nínú òótọ́ ni wọ́n ti múrọ́. Wọ́n á ní bá bá wádìí ẹ̀ lọ wádìí ẹ̀ bọ̀, wọ́n á ní ṣé wọ́n náà ò ṣe léyìí, tí wọ́n bá ti gbọ́ pé o ṣe, wọ́n á ní definitely ìwọ ló ṣe gbogbo ẹ̀. Ìyẹn la fi ń sọ wípé bọ́ ọ bá ní Ọlọ́run rí ẹ, jẹ́ kéèyàn náà ò rí ẹ. Kí ni VDM fẹ́ gbà nínú ìṣubú Ìyábọ̀ Òjó ní béèrè táwọn kan tó ń béèrè. Wọ́n ní àwọn mọ VDM sí olóòótọ́ àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. Òfin sì fààyè gbà á kéèyàn jàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, ṣùgbọ́n kó tẹ̀lé lọ́nà òfin. Béèyàn ìbá wa ṣe ọ̀daràn, àwọn èèyàn ní kò gbọ́dọ̀ fi ojú àléébù kó fi wo ẹni tí ó ń fẹ́ ìdájọ́ òdodo fún ọmọ aláìléèyàn. Ẹ má bínú. Irú èèyàn tó bá lòdì sí ìwádìí tí Very Dark Man ń sọ̀rọ̀ lé lórí nípa ikú èyí tó pa Mohbad, wọ́n nírú èèyàn bẹ́ẹ̀ jẹ́ ẹni ibi ayé àti tọ̀run. Èyí tí wọ́n ń sọ ni pé gbogbo àwọn tó ń jáde lásìkò yìí láti sọ̀rọ̀ burúkú sí VDM, wọ́n ní ó fẹ́ dàbí ẹni pé èèyàn burúkú ni wọ́n o. Láìpẹ́ yìí ni VDM ló gbé ọ̀rọ̀ kan, ó gbé ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ lórí àwọn tí ó jẹ́ agbófinró pé ọwọ́ tí wọ́n fi mú ikú tó pa Mohbad pé ọwọ́ yẹpẹrẹ ni. Ṣùgbọ́n Mohbad ó ti jẹ́ pé Ọlọ́run ó ti lọ sùn tiẹ̀. Ìbéèrè ni pé ṣé Mohbad sùn àbí spiriti Mohbad ló ń dìde tó ń fi ẹ̀rí hàn, ìyẹn ẹ̀rí tó pa. Nínú àwọn nǹkan tí Very Dark Man ibi tó ti mú àwọn ọ̀rọ̀ rẹ̀ jáde ní WhatsApp group kan táwọn tí wọ́n sọ pé àwọn ń jà fún ẹ̀tọ́ Mohbad, wọ́n fẹ́ mọrú ikú tó pa, tó lu sí Very Dark Man lọ́wọ́. Èyí tí Very Dark Man sọ wípé ó lé ní 20 million tó ń ná kóun tó rí àwọn ẹ̀rí yìí. Ẹ gbọ́, wọ́n ní Ìyábọ̀ Òjó àtàwọn èèyàn kan bíi Jìgan Bàbá Ọjà, àwọn ni wọ́n wà lẹ́yìn gúrùpù náà láwọn tí wọ́n ní wọ́n ń wá ẹ̀tọ́ àti ìdájọ́ òdodo fún Mohbad. Bó wá ni àwọn ṣe ń wá ẹ̀tọ́ fún ìdájọ́ òdodo ikú Mohbad ṣe wá yí sí ìtí wọ́n fẹ́ máa pe ní lọ́daràn. Ìbéèrè táyé ń béèrè nu pé ṣé ní tí Very Dark Man ń ṣe yìí sótọ́ ṣòro dáadáa ṣá, ṣó lè jó òótọ́ ṣá, àbí kí ni Ìyábọ̀ Òjó rò tẹ́lẹ̀ tí wọ́n fi dá WhatsApp group lẹ̀? Ṣé láti gbè lẹ́yìn ẹni tó pa Mohbad ni, àbí láti wádìí ikú tó pa Mohbad kán sì fi ẹ̀rí òdodo hàn síta? Àwọn ẹ̀rí tí Very Dark Man wá lòun ní lọ́wọ́ yìí ó ló wúlò fáwọn agbófinró, ṣùgbọ́n Very Dark Man nìkan ló mọ̀dí tó fi ń pariwo níkànnì WhatsApp náà, tó fi ń pariwo kànnì WhatsApp yẹn síta. Èyí táyà àwọn èèyàn gbàgbọ́ pé kò fẹ́ kí òtítọ́ dọ́jà kó wá dèké, nítorí wípé tí ò bá tètè pariwo ẹ̀ síta, ó ṣeé ṣe tó bá gbé fún àwọn kan nínú agbófinró, ó rò wípé wọ́n lè paná ẹ̀ mọ́lẹ̀ allegedly. Ṣùgbọ́n òun ló mọ èrò ọkàn ẹ̀, kò fẹ́ kí òótọ́ yẹn kó wá di nǹkan tí wọ́n ó sin tí ò tún ní padà jáde mọ́, pé ó ti pẹ́ tí wọ́n ti ń wẹ́ni tó pa Mohbad, sọ wá yẹ kó le tó bẹ́ẹ̀ ni. Ìtò ń sọ ni pé táwọn agbófinró bá fẹ́ ṣiṣẹ́ àìmọye èèyàn tí wọ́n ti pa, tí wọ́n ti ráwọn tó pa wọ́n láìpẹ́ ọjọ́, ó lájẹ́ pé nǹkan kan wà ńbẹ̀ ni. Ẹ̀yin ẹ̀ ní àṣírí WhatsApp group àwọn ìtí Ìyábọ̀ Òjó wà láàrin wọn, àwọn Jìgan Bàbá Ọjà, allegedly pé wọ́n lọ́wọ́ tàbí wọ́n mọ̀ tàbí wọ́n mẹ́ni tó ṣe allegedly bíi àfúrásì lórí ìkànnì WhatsApp yẹn. Wọ́n ní ká mọ̀ fẹ́ràn ara ilé ẹni jù kó má bàa di wàhálà sí ni lọ́rùn. Ìyábọ̀ Òjó ní àwọn èèyàn alátẹ̀lé dáadáa, bẹ́ẹ̀ náà ni Very Dark Man ní àwọn tiẹ̀. Ṣùgbọ́n ká jẹ́ olótìítọ́, ká mọ̀ torí pé a fẹ́ràn ara ilé wa kárí kó máa jẹ kòkòrò tí ò dáa, ká mọ̀ lè sọ fún un pé èyí tó ń ṣe yìí ò dáa, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí wà fún Ìyábọ̀ Òjó àti Very Dark Man. Ó sì wà fẹ́ni tó bá padà jẹ̀bi lẹ́yìn ọ̀rọ̀ yìí tó bá lu jáde tán. Bó la ti fẹ́ mọ ikú tó pa Mohbad? Àwọn èèyàn kan ń lo orí ẹ̀rọ yìí láti tako VDM, Very Dark Man, níbi tí àwọn kan ti gbàgbọ́ pé
iṣẹ́ tó ń ṣe yẹn wọn ò bá jí ó kanlẹ̀ kó délẹ̀ kó wádìí ọ̀rọ̀ ẹ̀ tán kan tó pè lálábòsí. VDM bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí láì tí ì débì kan làwọn kan ti ń pariwo pé ó yẹ káwọn agbófinró dá a lọ́wọ́ kọ́ kó sọ ibi tó ti rí ẹ̀rí. ṣéyìn ò lọ́kàn ṣé látijọ́ yìí tí wọ́n ti ń wá ikú tó pa Mohbad tí wọn ò rí tẹ́nìkan wá ń sọ fún wa wípé àṣírí ẹ̀ wà lọ́wọ́ òun táwọn kan wá ń jáde pé ẹ dá a lọ́wọ́ kọ́ ẹjọ́ o wọn àti ìrí ẹ̀rí yẹn o. irú àwọn èèyàn wo làwọn èèyàn yìí lórí ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ àwọn kan sì ń tẹ̀lé wọn àwọn kan ń sọ pé wọ́n kárí láé ṣe jẹ́ kí VDM ó délẹ̀ kẹ́ ẹ wá rí àṣìṣe ẹ̀ kẹ́ ẹ wá sọ pé Ọlọ́run mú àti ń pariwo ó gbowó lọ́wọ́ Naira Marley ni ó gbowó lọ́wọ́ kinní kan Marley ni ó tún ní ọkùnrin kan ní àárín wọn báyìí wọ́n ló gbowó lọ́wọ́ wọn àwọn tọ́rọ̀ kàn pé ó yẹ kó lè sọ̀rọ̀ nípa wọn lóòótọ́ ni o. Nígbà tí olóògbé wà láyé Mohbad lóòótọ́ ló lọ sọ́dọ̀ àwọn agbófinró tó sì sọ wípé wọ́n ń búlì lòun o wọ́n ń dúnkokò mọ́ òun ṣùgbọ́n tí ò sí ìgbésẹ̀ kankan. àwọn tó dẹ̀ kọ allegedly bá a ṣe gbọ́ àwa ò sí ńbẹ̀ tó kọ sínú ìwé tó dárúkọ wọn ni àwọn Naira Marley àti wọn rántí orúkọ ìkejì ẹ̀ tó dárúkọ pé àwọn ni wọ́n ń búlì òun pé nǹkan kan bá ṣe òun o ẹ̀mú lágbájá. lóòótọ́ ló yẹ kí Very Dark Man ń sọ̀rọ̀ lọ́bẹ̀ torí wípé bí ọ̀bá jẹ́ wọ́n mọ̀ ń pa ẹ̀ a gbà pé wọn ò mọ̀ ń pa ẹ̀ ilé ẹjọ́ ló lè fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n mọ̀ ń pa ẹ̀ ilé ẹjọ́ sì ti dá wọn láre. ṣùgbọ́n lórí pé wọ́n ń dúnkokò mọ́ èèyàn ó yẹ káwọn náà ò kàn sọ̀rọ̀ lórí ẹ̀ kàn sì àrẹ́ǹjì wọn pé olóògbé ti lọ lóòótọ́ òfin là ń tẹ̀lé lórílẹ̀‐èdè yìí bọ́ bá jámọ̀ràn ni wọ́n ò fún wọn kán mọ̀ bá àdánà torí ijọ́ míì kán mọ̀ bá ṣe bẹ́ẹ̀ mọ́. ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé ẹ̀yin tẹ́ ẹ ní ó yẹ kí lóòótọ́ kó tó kú ló ti sọ̀rọ̀ lẹ̀ ṣé a mọ̀ sọ ohun tí ó yẹ ká sọ ẹ jẹ́ á sọ òdodo ọ̀rọ̀. ó yẹ kí Very Dark Man ń mẹ́nu lé ni ṣùgbọ́n èyí tó pọ̀ jù ń bẹ̀ ni ẹ̀rí tó gbé dání torí bí igi bá ré lugi tòkí ẹ̀ láàkọ́kọ́ gbé kúrò ń bẹ̀ nígbà tá a bá ẹni tó fẹ́ kú ti kú bó tiẹ̀ jẹ́ pé kò tó ọjọ́ tí ó yẹ kó kú ó yọ lọ́hùn ó wà láàrin òun àtọ́lọ́hùn ṣùgbọ́n ẹ mọ̀jà á fi ẹ̀tẹ́ lẹ̀ ká mọ̀ pa làpálàpá àwọn wo ló mọ̀ nípa ikú ẹ̀ tàbí tí wọ́n mọ̀ nípa àwọn tó pa tàbí tí wọ́n ń dọwọ́ bo ìdájọ́ òdodo ìtí Very Dark Man lòun ń sọ̀rọ̀ lé lórí nìyẹn o. ọ̀rọ̀ àwọn Naira Marley àti ìkejì ẹ̀ kíní kan Marley ń rántí rẹ̀ mọ́ ọ̀rọ̀ àwọn yẹn ilé ẹjọ́ ló ní o. orí ìwádìí ikú tó pa Mohbad tí wọ́n wà yìí ẹ jẹ́ kí Mohbad ẹ má bínú ẹ jẹ́ kí Very Dark Man ẹ jẹ́ kó délẹ̀ àṣìwí ò tá sì sọ. àwọn kan wá sọ wọ́n ní ìlara àtowú ló ń ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ ń jáde fún Very Dark Man torí ẹ̀ lè ṣe bó ti ń ṣe ẹ̀ lè gbìyànjú ẹ̀ wò ṣe é fẹ́ jí ni bó ṣe ń jà fẹ́tọ̀ ọmọ ènìyàn tiẹ̀ ó yàtọ̀ fún tiyín ọ̀pọ̀lọpọ̀ yín ló jẹ́ wípé owó lẹ fẹ́ gbà ọkùnrin yìí ń náwó ara ẹ̀ ní tẹ́ ẹ bá ná 20 million láti wádìí ọ̀rọ̀ tí kì í ṣe tiẹ̀ tí kì í ṣe tẹ̀bí ẹ̀ ẹ̀jẹ̀ akíká yìí ẹ̀yin owó dátà nìkan ló ná yín tẹ́ ẹ bá ti póòsì sórí ayélujára ibẹ̀ lẹ ti ń jà sẹ́tọ̀ ọmọ ènìyàn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni. arákùnrin kan náà wà lórí ẹ̀rọ ayélujára wọ́n ń pè ní Peter ó sọ̀rọ̀ lórí ìkànnì ẹ̀ pé nǹkan tí VDM ń ṣe ò dáa kì í ṣe ọlọ́pàá kò yẹ kó wádìí ẹjọ́ níjọ́ tágbófinró ti ń wádìí ṣé n tó wà lọ́wọ́ Very Dark Man ń dọ́wọ́ wọn ṣé a wàá sọ wípé àwọn nìkan mówó wọn kàn fi lọ́ọ́ máa wádìí nígbà tí ò sẹ́ni tó ṣetán láti dìde láti ràn wọ́n lọ́wọ́ bóòtọ́ ò bá wá tí ì dé sọ́wọ́ àwọn agbófinró bákan lòwútọ́ ò ṣe dé sọ́wọ́ wọn. arákùnrin tó ń jẹ́ Peter yìí àwọn èèyàn jáde fún gan o lórí ọ̀rọ̀ tó sọ wọ́n ní ṣé nítorí pé o ti wà ní àwọn tó ń jáde fún Natasha kí wọ́n dá padà ilé ìgbìmọ̀ asòfin àgbà ìwọ náà ti kára rẹ kún bàbàrà o ò sí lára wọn o teslo change lane òun kọjá yìí ẹ o lórí ọ̀rọ̀ kú Mohbad ń bo lọ wà látijọ́ yìí ó ṣe jẹ́ àsìkò tí Very Dark Man tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó ń tú àṣírí ajẹ́pẹ̀wọ̀ náà ti gbowó ni. láìpẹ́ yìí sì ni ilé ìtura kan tí Jìgan bàbá ọjà
tó ń ṣe aṣojú fún àìpẹ́ yìí náà làwọn náà jáde o lórí ọ̀rọ̀ yìí pé lórí ẹ̀sùn tí wọ́n fi ń kan Jìgan Bàbá Ọjà o àwọn ò bá ní àjọṣepọ̀ mọ́ o kò ń ṣaṣojú àwọn mọ́ o ṣe rí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí la rí ibi tí ó parí sí ẹnikẹ́ni ò mọ̀ nínú yílà yìí lónìí Ìyábọ̀ Òjó náà wà báyìí ẹ mọ̀jà tanra wa jẹ àti ọ̀rẹ́kùnrin rẹ̀ tí ń jẹ́ Pọ̀ló wọ́n ń sá kiri torí pé wọ́n ń bi wọ́n léèrè pé kí lẹ mọ̀ tá a bá ní wọ́n ń sá ká kì í ṣe pé wọ́n kúrò níbi tí wọ́n ń gbé torí ẹni tí wọ́n bá fi ẹ̀sùn kàn lórí ẹ̀rọ ayélujára ọkàn rẹ̀ ò lè balẹ̀ bọ́rọ̀ yìí ó ṣe yẹ bí Jésù ṣe ní jẹ́ kí aago yìí kó yẹ̀ kúrò lórí mi lóníkálukú a máa sá kiri fún ó lè jẹ́ nínú èrò ó lè jẹ́ nínú ọ̀rọ̀ ó lè jẹ́ nínú ìbá àwọn ènìyàn sọ̀rọ̀ wípé mi ò mọ̀ ń pa kinní yìí ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ kí Very Dark Man kó délẹ̀ àwọn ò sọ pé Ìyábọ̀ àti Pọ̀ló ń sá kiri kó omi tẹ́ ń gbé o ṣùgbọ́n bọ́rọ̀ bá ṣẹlẹ̀ báyìí tí wàhálà bá wáyé báyìí ó kànyàn kò kànyàn ó jò òótọ́ kò jó òótọ́ wọ́n nà mí kò bà mí ó kọjá ẹni tí wọn ò lù rárá o kọ́lọ́n kó fi gbogbo wa lọ́kàn balẹ̀ àti Ìyábọ̀ Òjó àti gbogbo àwọn tí wà nù WhatsApp group yìí ní Very Dark Man ló ń wọ́ọ̀dì wọn ń kọ̀ọ̀kan báyìí ǹjẹ́ kí ni wọ́n sọ nínú àwọn WhatsApp group yìí tí Very Dark Man tó fi ń fìdí ẹ̀ múlẹ̀ wípé sẹ́ẹ̀ òun ò dá wọn lẹ́jọ́ òun ń ṣe kóòtù àṣírí lòun ń tú àṣírí wo ló wà ń bẹ̀ gan àfi kí gbogbo èèyàn ó farabalẹ̀ o kàn gba Very Dark Man láàyè kó mú ọ̀rọ̀ yìí kó mu débi tó fẹ́ mu dé ká tó dá lẹ́bi tàbí ká tó dá láre ẹ jọ̀ọ́ kí ló máa jẹ́ ọjọ́ iwájú àti àtúbọ̀tán àwọn tí wọ́n mọ bí ìrìn àjò ọ̀rọ̀ Mohbad ṣe rí tí wọ́n dẹ̀ dákẹ́jẹ́ kí ni yóò jẹ́ àtúbọ̀tán wọn ẹni tó ń sòótọ́ kí làtúbọ̀tán ẹ̀ ẹni tó wà lẹ́yìn ìbàjẹ́ kí làtúbọ̀tán ẹ̀ gan-an àwọn èèyàn ń retí ibi tí Very Dark Man tó máa wa ọkọ̀ ìwádìí ẹ̀ gúnlẹ̀ sí o àti ìgbésẹ̀ tí ilé iṣẹ́ agbófinró tí wọ́n fẹ́ gbé lórí VDM àtàwọn tọ́rọ̀ náà kàn á ní sọmọnù lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ má gbàgbé tó bá jòwútọ́ ni tàbí tó bá jẹ́rọ́ kí ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ yìí èrò tiwa ni wípé kí Olódùmarè kó máa ṣọ́ wa o kó máa fi òkùnkùn hàn nínú ìmọ́lẹ̀ kí ìmọ́lẹ̀ wa kó má dòkùnkùn o kí ni yóò ṣẹlẹ̀ sí ìyá Mohbad bọ́rọ̀ yìí ṣe ń lọ ẹ̀gbọ́n Mohbad àbúrò Mohbad àti àwọn Naira Marley pẹ̀lú àwọn tó kù tí ìwádìí bá fẹsẹ̀ múlẹ̀ ṣé lóòótọ́ ni pé ẹni tí wọ́n ló pa Mohbad ṣé ẹ mọ̀ ni ṣé lóòótọ́ ni àbí wọ́n ń parọ́.